tàfẹ́ kàlẹ́ yìí nínú suratu Rum kí n kọ́kọ́ gbé àyà nínú suratu Rum súra 30 àyà 21 wa min ayatihi. wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahmah inna fi dhalika la ayati liqawmin yatafakkarun. Ọlọ́run bá tọ́lá rẹ̀ ga nínú àwọn àmì wọn Ọlọ́run àwọn àfonítàfàṣẹ́r Ọlọ́run kó bá a san lẹ́sàn-án rí wọ́n ní wà min ayatihi tọ́lọ̀ ń wíwùn min ayati wa adaniyatihi wa qudratihi inú àwọn àmì tẹ́ fi mọ́ Ọlọ́run ọba lọ́ba àṣọ tá a fi mọ́ Ọlọ́run ọba lọ́ba orí kápá ni lórí gbogbo nǹkan tí ó sì nǹkan tó lè dá lágara. An khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha òun dídá tó dá fún yín látara yín àwọn aya yín dídá tó dá àwọn aya yín fún yín látara yín tí ń ṣàfihàn pé ara ọkùnrin lọ́lọ́run ti dá obìnrin ìyẹn náà sì ti wà ní Suratu Nisa verse 1 ta kọ́kọ́ ké súrà 4 àyà kọ́kọ́ ọlọ́run ti wà nú ẹ̀ náà tọ́lọ́run ti sọ. torí pé ẹni àkọ́kọ́ tọ́kọ́ dá ọ̀nà ìlànà bíi Ádámà wa khalaqa minha zawjaha ọwọ́ dá àwa alayhima salatu látara rẹ̀. ọ̀rọ̀ wọn ni wa min ayatihi inú ti Suratu Rum súrà 30 àyà 21 lára àwọn àmì ìdọ́kun ọlọ́ àti ìdálágbára oníkápáni lórí gbogbo nǹkan òun ni dídá tó ń dá àwọn aya yẹn fún yín látara yín litaskunu ilayha nítorí kẹ́lẹ́ ní sẹ̀kínà ìfọ̀kànbalẹ̀ ìsinmi sára àwọn aya yín ìyẹn lọ́wọ́ tẹ́ pé tọkùnrin bá ń ṣe wàhálà látàárọ̀ dálẹ́ níta ń lọ nù lé lọ bá ìfọ̀kànbalẹ̀ ńlé ni ń lọ nù lé láti lọ bá ọwọ́ méjèèjì tí ó gbà lálejò rẹ̀ káàbọ̀ padà látẹnu ọ̀sẹ̀ tẹ̀ ti dé ń lọ nù lé lọ bá ẹni tí ó máa gbé kalẹ̀ omi tí ó mu kọ́kọ́ mu mi náà kẹ́ tó lọ sanra kẹ́tọ́ sanra tán àti gbóúnjẹ sílẹ̀ fún yín tẹ́jẹ̀ ń lọ nú lé lọ bẹ́ẹ̀ tí ó bá gbóúnjẹ lẹ̀ fún ni ń wọnú lé lọ bẹ́ẹ̀ ni tẹ́ pé yóò gba aṣọ kan tí ń bẹ lọ́rùn ẹ̀ tó ti làágùn sí tó ti fi ṣe wàhálà tó ń ti rùn tí ó lọ kíbọ̀ nú omi tó ti gbé kalẹ̀ àtọ́sẹ́ tí ó fọn lé lórí yóò sì fún lásọ mí ẹ̀wọ̀ sọ mí. obìnrin jẹ́ sẹ̀kínà fọkàn ìyàwó ìfọkànbalẹ̀ máa ń jẹ́ fún ọkùnrin tóbi ọba tí a lè jẹ́ ìfọkànbalẹ̀ yìí fún ọkùnrin fìtínà lálẹ́ ọkùnrin nínú léwu ìyàwó ọ̀gbọ́dọ̀ máa wà nípò ẹni tí ó jẹ́ ààyè ìfọ̀kànbalẹ̀ fún ọkọ pẹ́pẹ́ gbogbo wàhálà ìdààmú tó bá rí níta àìrí tó dùn mọ́ nú téèyàn bá pàdé níta tẹ́ ẹ bá ti lè délé báyìí ìdùnnú ti dé ìfọ̀kànbalẹ̀ ti dé ìsinmi ti dé ẹni àásọ̀rọ̀ fún tí bá ní ṣe àánú ìbànújẹ́ tá a rí ó ti wà nulẹ̀ pẹ̀lú ẹni ìṣẹ́yàwó náà fúnra Ọlọ́run ló sì wí bẹ́ẹ̀. وجعل بينكم مودة ورحمة òun wà fi sáàrin yín mawadda ìfẹ́ tó lágbára gan òun tún fi rahma sí ìkẹ́ sáàrin ọkùnrin àtaya ìfẹ́ tá a fi mú bí wọlé tí ó bá sì fẹ́ yẹn ni tọ́lọ́ ń jogún sára ọkùnrin tí ó jogún sára obìnrin tí ń bẹ lójú ọ̀nà lèyìn ó ti rà lè bọ́ ara àwọn èèyàn ní wọlé ara wọn ṣùgbọ́n ìfẹ́ tí ó dìní lójú tí ò ní jára lè bú obìnrin tí ò ní jẹ́ obìnrin ọlá lè bú ọkùnrin yẹn títí tí ìwọlé rẹ̀ Ọlọ́run máa fi sáré yẹn. ìfẹ́ tójú ọ̀nà yẹn àwọn àfa àlẹ́ ẹ̀ṣkò ni wọ́n máa ń pè àlẹ́ ẹ̀ṣkò àyìn ṣẹ́yìn àti kọ́ọ̀f nínú tí a ti ń jẹ́ fíkìlì lóga wà sírù làárọ̀bí ọ̀nà tí wọ́n pè àlẹ́ ẹ̀ṣkò ní ètò ìlànà wa mú rúfù mẹ́tẹ̀ẹ̀ta wá àyìn ṣẹ́yìn kọ́ọ̀f ó ní akul junun ọmọ ìyá wèrè níjẹ́bẹ̀ ní máa sìn àwọn ènìyàn. tóbìnrin bá jẹ́ ẹni tí ọ̀dà tí ò níwà tí ò láyàyà tí ò lójú àánú tó sì fi ń han ọkùnrin tí ń fẹ́ lọ́wọ́ lọ́nà tí èyí tí mo mọ̀ pé ọmọ yìí ò ní níwà ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò ní dá kò ní lójútì
ìṣkù ti ń bẹ lọ́dọ̀ ọkùnrin yóò jọ máa wò yí pé àbí ń tẹ̀sí owó ni bóyá òun ó máa bínú pọ̀ ó sì ṣe kọ́ pé ìwà rẹ̀ gangan kọ́ ni ń wù ú ọ̀fẹ́ fi kàn fi hàn wò bóyá ẹjọ́ tó ń bá sin tí ọ̀dà òun á bínú èyí ọ̀yà mú wàrà. ọkùnrin bá ṣe bí ẹni tí nǹkan rọ́lù omi ojú ọ̀nà nídìí 200 naira wọ́n fún 50 naira pé lọ́ọ́ manage 50 naira yìí bẹ́ẹ̀ sì ni ti máa rọ́gbà jù lọ́wọ́ èèyàn láyé lóbìnrin tó máa ń bẹ lójú ọ̀nà wọ́n á máa rọ́gbà lọ́wọ́ èèyàn jùgbà tó wá wọlé lọ ó nídìí 200 naira lójú ọ̀nà fún 50 naira tóbìnrin bá rí pé 200 naira tó nídìí gangan ló ń sọ tọkùnrin á fún 50 naira yóò mọ̀ wípé tó ń bá complain yóò mọ̀ wípé ṣé ìfẹ́ wo lòun ni àbífẹ́ òun gangan yóò ń gba 50 naira ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó ń lọ wá 150 sí lọ́dọ̀ àwọn àǹtí òun kò ní lè sọ̀rọ̀ torí pé tí ń bẹ lọ́dọ̀ ọ̀sẹ̀ náà ti mú òun náà pé tó ń bá complain jù yóò di wàhálà ọkùnrin ló sọ̀rọ̀ pé eléwo ni ọ̀fẹ́ náà pọ̀ ìfẹ́ rẹ̀ ò ní dénú. ọlọ́run tọ́lá rẹ̀ ga yóò rẹ̀gúléètì ìfẹ́ yẹn nígbà tó bí ń bá wọlé ọkọ tọkùnrin náà di baálé ilé tọrọ kọ láyà ìfẹ́ yẹn ó padà kúrò ní iskul yóò àdì mawadda mahabba tọ́lọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí yóò dà ìfẹ́ yẹn ó wà regulated àsìkò yẹn ọkọ ọmọ rí àléébù irú tó ti rí lójú ọ̀nà tí ọmọ láyé dá yóò ṣe máa rí gangan ìgbà yẹn lóbìnrin máa rí pé ìjọ òsì léwọ̀ báyìí sẹ́ni tó yẹ kó òun fẹ́ lòun fẹ́ yìí àṣìṣe lámà ti ṣẹlẹ̀ wọ́n sì sí fòun fún kò sí padà ẹ̀yìn mà kọ́lọ́ ń kó yọ lókù báyìí ìgbà yẹn èèyàn máa rí lójú ọ̀nà èèyàn lè darí tó pé ní tó ti borí ọpọlọ tó ti borí làákàyè tiwa tọ́lọ̀ ti jogún tá a fi lè wọlé ara wa. àáyà yìí àtàwọn akẹgbẹ́ inú Al-Qur'anul Karim àwọn àfọwọ́ni tafasir pé bí àfa Ibn Kathir ọlọ́nkọ́ba akẹ́wọ̀n ọ̀rọ̀ tó pọ̀ ni wọ́n máa ń sọ lórí ẹ̀ wọ́n máa kọ́ àwọn àyà mi wá wọ́n máa mọ́ àwọn àdéṣe wá ṣùgbọ́n tẹ́pá yí ọgbà láti yà lọ ọbẹ̀ tó sì yẹ pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ lábẹ́ rẹ̀ tí wọ́n máa ń sọ